má jẹ́ kó jẹ́ gbogbo ìgbà ni wàá máa ṣiṣẹ́ ìṣẹ́gun bó tilẹ̀ jẹ́ pé ogun láyé ṣùgbọ́n àwọn iṣẹ́ ìṣẹ́gun kan wà tó máa mú kọ́nà òdì mọ́ọ̀yàn. Àwọn back to sender kan wà tó bá ṣe kí ni mò ń pè ní back to sender àgbélépọ̀tà tó bá ṣe ọ̀nà máa dí ni nítorí pé iṣẹ́ tí back to sender yẹn máa ṣe ni wípé á tilẹ̀kùn mọ́ gbogbo nǹkan tó ń bọ̀, ibi tó ń bọ̀ ó máa tilẹ̀kùn mọ́, ire tó ń bọ̀ á tilẹ̀kùn mọ́. Mo láwọn àgbélépọ̀tà kan tó bad tó yẹ pé téèyàn bá ṣe ẹni tó ti ń rí jẹ tó ti ń rí mu ló lè ṣe, ẹni tí ò tí ì jẹ nǹkan kan tó bá ṣe òṣì ni ó tapa. Ohun tí mo sọ ni pé gbìyànjú láti máa ṣe ẹ̀yọ́nú. Yorùbá parí ọ̀rọ̀ wọ́n ní a kì í wọ̀tá kún ọ̀tá, èèyàn máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni. Jẹ́ ń fún ẹ ní ẹ̀yọ́nú tó confam yìí kó lọ gbìyànjú ẹ̀. Ẹ̀yọ́nú dáa gan. Tọ́ta ẹ bá jẹ́ 20 tí àwọn bíi 7 àbí àwọn bíi ká sọ pé bíi 10 tán bá ti dunnú sí ẹ, ìyẹn ti dá. Kò dẹ̀ sí bó ṣe ní lọ́tà nítorí pé bí wọ́n ṣe ń tẹ̀síwájú òun ló máa lọ́tà. Ó bá máa dọ̀bálẹ̀, ó bá máa fáwọn yẹn lóúnjẹ, láàrin àwọn tó ń fún lóúnjẹ lọ́tà ẹ wà. Ṣùgbọ́n ẹ̀yọ́nú dáa gan. Ó yá lọ ṣiṣẹ́ ẹ̀yọ́nú yìí. Ohun tó máa ṣe ni pé lọ wá ẹyin pẹ́pẹ́yẹ. Ẹyin pẹ́pẹ́yẹ ni kò wá. Tó bá ti wá ẹyin pẹ́pẹ́yẹ yẹn, wá òrí. Ó máa yọ òrí yẹn. Wá fọ ẹyin pẹ́pẹ́yẹ, wá fọ sínú ẹ̀. Wá káfúrà pẹlẹbẹ, ó máa pọ̀ dáadáa, wá lọ, wá dà sínú ẹ̀. Míìsì ẹ̀ papọ̀. Get omi. Omi yẹn jẹ́ kó wà nínú bucket, wá fi yọ̀ já omi yẹn. A kì í bínú yọ̀ ká jàtẹ́. Ọmọ aráyé ò ní bínú ẹ. Ọlọ́run kì í bínú. Ká nípa Ọlọ́run máa ń bínú ni ayé ò ní exist, èèyàn ló máa ń bínú. Nítorí ìdí èyí máa ṣiṣẹ́ ìyọ́nú lórúkọ Jésù, wàá dẹ̀ rojú rere Ọlọ́run àti ti ènìyàn. Náà jẹ́ kí iyọ̀ já omi yẹn. Wá abẹ́rẹ́, tí abẹ́rẹ́ bọ inú ọṣẹ white. Tó bá ti bọ inú ọṣẹ white, àwọn nǹkan tó mix papọ̀ yẹn pé orúkọ màláìka yìí sí Jehovah Jove àti Eli Jusfe. Jehovah Jove orúkọ Ọlọ́run ni, Eli Jusfe orúkọ màláìka ni. Wàá pè sí ní 21 times, orúkọ méjèèjì yẹn wàá pè ní 21 times. Táìmù tó bá fẹ́ ṣiṣẹ́ yìí wà ní ìhòòhò ọmọlúwàbí. Now àwa ṣí bíbélì ẹ̀ sí Psalm. Àṣírí kan wà ní Psalm, iṣẹ́ ìyọ́nú la fi ń ṣe, òun ni Psalm 133. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá jẹ́ onímọ̀ àti àwọn tí ò yéye ohun tí mò ń sọ yìí wọ́n á máa follow ẹ̀. Now tó bá ti kà sí gbàdúrà ẹ̀yọ́nú tàjẹ́ tó ṣó tọmọ ọjọ́ tára lé tèrò ọ̀nà ọkùnrin obìnrin aláwọ̀ funfun ènìyàn dúdú agbàdúrà sí dáadáa. Ẹni bá fẹ́ ṣiṣẹ́ wòlíì yóò jẹ́ tó lè lanu gbàdúrà. Kódà bójú ògùn lèèyàn ń ṣe, ẹjọ́ lèèyàn máa ń bó ògùn rò. Àìlè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ orí burúkú ò ní ṣorí burúkú. Make sure kó bá mi share rẹ o kó lè bá ṣiṣẹ́ fún ẹ kẹlòmínà lè jàǹfààní ẹ. Make sure kó share rẹ lẹ́ẹ̀mẹ́ta kó lè ṣiṣẹ́ fún ẹ kẹlòmí lè jàǹfààní ẹ. Tó bá ti gbàdúrà sí bọ́ sílé ìwẹ̀ white handkerchief oní kó fi ṣe kankan. Abẹ́rẹ́ yẹn ó ti tìbọ̀. Ẹnu labẹ́rẹ́ fi máa ń tún aṣọ ṣe. Ẹnu jẹ́pọ̀jìyà ò ní kórìíra ẹ mọ́. Wàá fi para látòrí délẹ̀ àwọn kan tó mísì pọ̀ yẹn. Tó bá ti fi para tán fi omi yẹn wẹ̀. Tó bá ti fi wẹ̀ bó ṣe ń wẹ̀ ni kó máa gbàdúrà. Bá ti fi wẹ̀ tán sọ́ọ̀ṣì àti handkerchief yẹn nù. Torí ẹlòmíì ṣì máa pè mí pé kí ni kóun ṣe sí i. Ó ní mo ti sọ fún ẹ yẹn. Apostle prophet Oyetola Ọmọládé Wúrà ló ń bá yín sọ̀rọ̀ ló dẹ̀ ń gbàdúrà fún yín. Ẹ ó rí ojú rere Ọlọ́run, ẹ ó dẹ̀ rí ojú rere ènìyàn. Gbogbo tó ń pa yín lẹ́rìn kò ní dẹkùn fún yín. Ẹ pè mí fún àdúrà. Àdúrà la lè fi jagun ayé.
ayé ń gbóná àti wà nírọ̀lẹ́ ayé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ayé ò ní gbóná mọ́ wa kò ní gbóná mọ́ ẹ 0810 63 11 252 òun ni WhatsApp nọ́mbà mi níbikíbi tó wù kẹ́ lè wà lágbàáyé ẹ fẹ́ gbàdúrà ẹ fẹ́ wádìí nǹkan kan ẹ fẹ́ ṣiṣẹ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àánú Ọlọ́run ní ká kò lórí yín 0810 63 11 252 ẹ make sure pé share program yìí. Shalom.